lọ́wọ́ ewé kápẹ́ ní ewé ṣákóṣákó tó jù tó léwé ńlá lọ́wọ́ yẹn ewé ọ̀gẹ̀dẹ̀ àbàbà lílé ewé obì lílé àbí ọ̀pẹ̀rẹ̀ ìfìrìwẹ́rẹ́ nìyẹn ewé ẹ̀gẹ́ nìyẹn ọ̀rọ̀ mi yóò yé tẹ bá wá sí ìwé kan báyìí tẹ ẹ bá nínú ẹ̀ nídìí láti lọ rà lọ́jà ẹ kàn já nǹkan yín ni tẹ ẹ dẹ̀ kó sínú kòkò ewé ewúro wà ẹ mọ̀ pé mọ̀ yẹn kò sí ewé tẹ bá ti wá sí ìwé kan oògùn kan táwọn ewé yìí ò bá ti sí ń bẹ̀ tó jẹ́ basic ewé tẹ́ pé a máa ń rí environment wa kò ń ṣe oògùn wa wọ́n ti di pé ẹ rí orí ẹkùn ìtura ti fẹ́ ẹkùn nílẹ̀ Yorùbá ẹkùn ìjọ ìwé náà àmọ̀tẹ́kùn wà àwọn kìíní wà wọn kò sí ẹkùn ní environment wa tẹ́ bá sì rí orí ọ̀nì orí kìíní kan táwọn ọ̀nì pọ̀ tó bẹ́ẹ̀ ní Ifẹ̀ ṣé odò wà nífẹ̀ ṣé odò wà ní Ifẹ̀ ṣé odò wà ní Ọ̀ṣun tó bẹ̀ tàbí ti rí ọ̀nì ọ̀dọ̀ wa ní orí omi bí láti rí ọ̀nì ilẹ̀ àwọn Àwórì àwọn ègùn orí omi ní ọ̀dọ̀ wọn wà òun yẹn náà ti ń rí ọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ oògùn lẹ́ẹ̀ka máa ń rí nùgbẹ́sẹ̀ pé oògùn yìí jẹ́ kí kò ń ṣe ọ̀dọ̀ wa ló ti wá tẹ bá wọn rí orí àgbẹ̀ mélòó la ní àlùkò mélòó la ní ìlú ilẹ̀ Haúsá láti ń kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹyẹ yìí wá sínú ọ̀tà ẹ bèrè láwọn elépo ẹlẹ́ja bẹ́ẹ̀ ni ọkọ mélòó lẹ ti wà nípa ẹlẹ́yà àgbẹ̀ tó ń fò lọ bí àlùkò odidi ẹyẹ mélòó lẹ ti rí ayé kò tọ́. àwọn kíní gan ló ń gbáyé kò tọ́ wa fún wa. tó tẹ bá rí oògùn kan tó fi kọ́ yín tó fi ṣe kíní kan ọ̀hún ni wọ́n ti ìgbà tá a bẹ̀rẹ̀ sí mix múra wa yìí lákọ̀ àwọn ọkùnrin lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn òkè ń ṣe alálùjẹ̀nu tó ń fa àgbàjẹ̀nu mu wọn bá tarí ẹyẹ wo ló ń jẹ́ báyìí ọ̀hún ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ti wá. so wọ́n ti misunderstood wa nílẹ̀ Yorùbá pátápátá láti dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú ṣùgbọ́n tó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tẹ́ pé a máa ń rí inú oògùn kan kò sí lọ́dọ̀ wa ìlànà sábà ti ń kó wa bí mo wà mi ò tí ì rí ẹyẹ àbìgbò mi ò rí rí ní life ẹ̀dẹ̀ gbọ́ mo ti fi ṣògùn dáadáa ìnípa. ẹ̀ṣẹ̀ sọ pé tó gbé wá ní. a máa rọra àwọn oníròyìn ṣòwò kò ń ṣe ìbáròmẹ̀sì wa lọ́sẹ̀ tápẹ́ ẹnìkan ló pa lánàá tó gbé wá rárá bó tẹ bá lọ àwọn Tanzania ẹ̀rọ àwọn ọmọ azébẹ̀ wọ́n máa ń pa àbìgbò ṣáá ni ẹyẹ tó pọ̀ lẹ́dùnmẹ́tì tí wọ́n ní tó ọ̀pọ̀lọpọ̀ ẹyẹ tó pé Áfíríkà ló wà kò ń ṣe àwọn Áfíríkà kan tìmí náà ti ń kó wá láti ń rí ẹṣin ṣẹrẹ ṣe rí níkàlẹ̀ yìí ni ẹ̀yin ni mo bèrè lọ́wọ́ ẹ̀ kò sẹ́ṣin a máa lọ rí ẹṣin Ògún àti wọn forí ẹṣin ṣe a máa lọ rà nílẹ̀ Haúsá ní Nìjẹ̀ ní gbogbo bẹ̀ wọ̀nyẹn ni kò ń ṣe nǹkan wa à ń ṣe ẹni tó ń gun ẹṣin jagun ní ìdí past a máa ń import ẹṣin a máa ń ra ẹṣin a máa ń ṣe oríṣi òun fẹ́ ẹran tá a máa ń sìn nílẹ̀ wa àwọn bìmíì ni wọ́n ti kó wọ ilẹ̀ Yorùbá tó ọ̀pọ̀lọpọ̀ kan tẹ́ inú ìṣègùn gan òun ṣe gbogbo ẹ̀ ló wá láti ilẹ̀ tó Yorùbá náà àwa náà la rúlu wọn nígbà láyé ìgbà Ifẹ̀ ní gbogbo èèyàn ti lọ bẹ́ẹ̀ náà rẹ̀ ta rúlu wọn débẹ̀ wọn yẹn wọ̀ Ọ̀rúnmìlà náà dẹ̀ ṣàwọ́dé ọ̀pọ̀lọpọ̀ àwọn bíbí wọ̀nyí tá a rí kakọ́ nínú Ifá. àwọn tó wà ní Tanzania tó wà nígbà tó wà láwọn níbo ni ti kọ́ ìṣẹ̀ṣe. mo tí mo sọ nìyẹn ìṣẹ̀ṣe wà ní everywhere in the world tó bá bèrè lọ́wọ́ àwọn lè ní Ọ̀rúnmìlà náà ló tẹ àwọn lọ́dọ̀ tí wọ́n ló kọ́ wọn bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà lẹ́gà lọ́dọ̀ wa ó lè wà ìlẹ́gà ń bì mí nǹkan tó wà ìlẹ́gà lọ́dọ̀ wa ó lè wà lẹ́gà níbi mi tẹ́ ẹ jẹ́ ká mọ̀ pé nígbà kan ṣe gbogbo nǹkan wọ̀nyí àwọn èèyàn ra ẹrú wọ́n ní ẹrú bọ́dẹ̀ ṣe ń ra ẹrú wọ́n máa ń ra ẹrú bíi pé wọ́n ra ẹran ni ẹni tó ní ẹrú ó dàbẹ́ ẹni tó ní adìyẹ pọ́tì ni o lè jí láàárọ̀ la kó fi ọ̀bẹ sọ́run adìyẹ kó pa same way náà ṣe lè fi ọ̀bẹ sọ́run ẹrú wọn ó lè ní ẹrú òun ṣẹ̀wọ̀n kan tì mọ́ túbú kan lọ pádànù tí ló bá bí olówó ẹrú ní tó bá wọ ẹ̀fùfù lẹ̀lẹ̀ ní darí ìgbẹ́sí ibi ó bá wo olówó ẹni ní rán ní lọ ó lè rán ní lọ sàréè bí ọ̀rọ̀ òwò ẹrú ṣe rí ní ìgbà yẹn nìyẹn tó bẹ́ẹ̀ nìkan bá lóun lóògùn kan tó ń forí èèyàn mẹ́jọ ṣe àwọn alágbára èèyàn náà ló tó ṣe é nígbà yẹn àwa ò kọ́ nínú Ifá o níwájú Ifá tí ò gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ wọn ò kọ́ mi nínú nǹkan bẹ́ẹ̀ rí tábàtẹ̀ wàá kọ́ èèyàn ibo lèèyàn ti fẹ́ rí tí màá lọ pa ọmọ ọlọ́mọ fún ma tọ́jú ọmọ tèmi ni kò possible náà ìgbàgbọ́ wa ni pé ohun tó bá ṣe wàá jèrè ẹ̀ nílé ayé yìí tí wọ́n tó lọ gé orí ọmọ ọlọ́mọ ọjọ́ kan wọ́n á gé orí ọmọ títí ẹ̀ ìgbàgbọ́ tá a kọ́ nínú Ifá nìyẹn. kí lẹ lè sọ nípa ọ̀run rere àti ọ̀run àpáàdì. irọ́ lásán ni gbogbo ẹ̀ irọ́ lásán ni. wọ́n ní tá a bá ti kú pé àwọn. irọ́ lásán Arab level àti Jerusalem level lásán ni bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí orin tẹ́ kọ́ ni Arab level lásán ni ìṣẹ̀ǹbàyàn ni tá a bá yọ ọ̀rọ̀ iná àti ìjìyà
táwọn ẹ̀sìn fi ṣẹ̀rù báyìí ṣe máa ṣe ẹ̀sìn. tó bá pé ẹ̀ ní jóná lọ́jọ́ kan tẹ́ ẹ̀ bá ṣe ẹ̀sìn ṣe máa ṣe kí ló wà ní ẹ̀sìn tó impress ni bọ̀ ẹ̀rù kan lè dá báyìí nìyẹn wọ́n lè fi keep ní as slavery sí ọ̀dà ẹ̀sìn. ọ̀rọ̀ iná àti ọ̀rọ̀ rere. ṣé Jésù sọ̀rọ̀ nípa iná ẹ̀bùn ìran wọn bí kan fi ọ̀rọ̀ kan fún Jésù sọ ní gbogbo ìwàásù tó ṣe tó ti sọ̀rọ̀ nípa iná kan fi hàn yín. sọ pé ẹ̀yin tí ẹ kò bá bàbọ̀ nínú ẹ ó lọ sínú iná kan fi hàn yín nínú Báíbù Jésù lẹ́yìn wá tẹ̀lé kan fi ibì kan tí Jésù ti sọ ọ̀rọ̀ iná hàn yín nínú Báíbù. tá bá ti fi hàn yín ẹyẹ táàgì ni ṣùgbọ́n wọn ò lè fi hàn yín torí Jésù fúnra ò sọ̀rọ̀ nípa iná. 600 years after lẹ́yìn táwọn yẹn ti parí Bible tó ti gbogbo ẹ̀ tó ti kàn bá ni Muhammadu ṣe wá. 600 years after 700 kan tá a bá ṣọ́ra over 600 years ni lẹ́yìn tí Jésù ti lọ ni Muhammadu ṣe lóhùn tó gbaṣẹ́ ìránṣẹ́ o òun ni wọ́n tó rán wá o òun ni kíníkan o ó ti wá bẹ̀rẹ̀ sí ń pa kúrú ó ń pa dúdú ó ń dàbí ó ń da òun ó tà dà gbogbo ẹ̀ pọ̀ mọ́ra. ní tafàtafà gan ni. dágúdágún ni apànìyàn ni ṣètò tí ò pa ó wá tó ní gbogbo nǹkan tí Jésù ti sọ náà gbogbo wòlíì tó ti kà nínú gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn fi iná náà tó fi ṣẹ̀rù bá wọn èèyàn. tó tún fi ráàyè kó àwọn èèyàn sí abẹ́ tiẹ̀. ìdùnnú ló ní a ti ń bá ogun fa ogun ìjà iná ń bọ̀ sínú kankan bí kankan. kò sí anybody tó kú rí ló lọ síbi kan tó lóun padà wá wọ́n fi ṣẹ̀rù bá yín ni. àwọn òyìnbó ti mú gbogbo ilé tipẹ́tipẹ́ Saudi Arabia ti mọ̀ tipẹ́ wọ́n plan ní vision 2050 lọ́wọ́lọ́wọ́ báyìí 2050 dìgbà wo a ṣe wà ní 2025 we still have 25 more years so tí wọ́n bá ń bọ̀ ní 25 ní before now or close ṣé Saudi mo plan 25 years ahead. They have been planning 2050 wọ́n kọ́ odidi city ni city yẹn fẹ́ẹ́ tó mi ò mọ bí wọ́n fẹ́ tó kó tó city yẹn máa bí ó máa fáyìn ju Dubai lọ times 10 fáyìn kọ sophisticated AI country ni tẹ́tẹ́ tó bá fẹ́ lọ ra nǹkan helicopter làwọn máa deliver nǹkan létí window ẹ̀ helicopter la máa lo as Uber táwa sójú window ẹ báyìí tá kàn gbé delivery ẹ fún ẹ irú city tá ń kọ́ lọ́wọ́lọ́wọ́ nìyẹn city tó jẹ́ pé kò lè fi traffic kò lè sí kankan kò lè nǹkan kọ́ lọ́wọ́lọ́wọ́ nìyẹn sophisticated new tech modern country là ń kọ́ ní Saudi Arabia lẹ́lẹ́wọ́ online vision 2050 ya tí iná bá wa ń bọ̀ alùjáná kan ń bọ̀ alùjáná kan gbé àwa wá dúró aṣọ náà wá a ní à ń sọ nǹkan Jésù ilé bàbá mi fẹ́ lókè ilé wa ilé kan lélẹ̀ ní wọn ọ̀ṣọ́nà yìí torí religion ti wà wọ́n ti brainwash wa àṣọ̀nà ti wà àtúbù ti wà ṣe àgbà pé òun kan bọ̀ bẹ́ẹ̀ ni. wọn àwọn ará ìlú wọn ní kí gómìnà kó má ṣe nǹkan fáwọn o kó ṣànáwó yẹn sójú ọ̀nà ẹ̀sìn ẹni tó bá ti lè lọ Mẹ́kà tó ti lè lọ tàwa fúlẹ̀ méje ẹ̀ṣẹ̀ yẹn parun àwa ń bẹ̀rù ẹ̀ṣẹ̀. yes now. tàwa fúlẹ̀ méje. àwọn ará ilẹ̀ Haúsá wọ́n wá rán àwọn èèyàn wọn lọ sí Mẹ́kà lọ́dọọdún àwọn èèyàn wọn rìn lọ Jerusalem pé láti ọmọ kí wọ́n fi Jésù sí ilé ẹ̀jẹ̀ tí wọ́n filẹ̀ wọ́n ti kíní kan ìṣẹ́ wọn parẹ́ ayé àwọn èèyàn ti bàjẹ́. wọ́n ti báyé àwọn èèyàn jẹ́ nílẹ̀ Yorùbá tí òun làwọn fi sọ pé ẹ̀yin òye ẹ̀ jí àwọn èèyàn yìí ti jí ti pẹ́ wọ́n ti mọ̀ pé wọ́n ti apologize pé irọ́ ló pa fún yín pé tí wọ́n bá fi ẹ̀sìn parọ́ fún yín láti kò yín lẹ́rú. ọ̀nà kan wà tó jẹ́ pé a lè fi la gbogbo àwọn tí wọ́n bá wà tó ń gbọ́ wà tó yẹ pé ọ̀tá bá bẹ̀rẹ̀ tá a bá ṣe tàbí wọn. kí ni àmì ìdánilójú gan téèyàn máa fi mọ̀ pé babaláwo tó ń dífá fún mi nínú. babaláwo ni a ní ìṣù internally ni bàbá yẹn record tẹ́bà ìrírí àìbá yẹn pọ̀ aláwọ̀ ìṣù kan internal issue. táwọn èèyàn bá fẹ́ mọ rí babaláwo táwọn èèyàn bá fẹ́ mọ rí babaláwo tó ní láti ṣe ni pé wọ́n bá délé babaláwo yẹn wọn ò gbọ́dọ̀ sọ nǹkan tán bá wá fún orí babaláwo níbẹ̀ lọ́wọ́ pé kí ló bá wá babaláwo tòótọ́ ní bẹ́ẹ̀ ni pé kí lè bá wá ní tó máa béèrè lọ́wọ́ ẹni pé ẹ fẹ́ dábàá kí lorúkọ yín kí lorúkọ ìyá yín ó tán ẹ dẹ̀ máa sọ̀rọ̀ sí owó ẹ máa dá níyàn yẹn sí owó bóyá ẹyọ owó ni o bóyá orí lówó ni o àbí nǹkan tó dà belong sí yín ọmọ lábọ́já o ọmọ kìnnì kan o ẹ máa sọ́sàlẹ̀ ni ẹ wá fi bẹ̀ ẹ wá fi sórí ifá yẹn ìsúrí ọ̀pẹ̀ ìdàbà ọkùnrin àbẹ̀wò fún yín wọn wá béèrè lórí ẹni yìí o wọ́n fi owó ẹ̀kan lórí ẹni yìí o wọ́n fi kan wọ́n dẹ̀ béèrè wọ́n bá ti dáfà yẹn wà ó jáde
òfúnnagbè náà tán àbí ọ̀sá ògùn ẹ̀rọ àbí ọ̀sá ọlọ́yàn tàbí àyèròsùn wọ́n á sá àdárúkọ kankan odù kan tó jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tọ́ ifá yẹn tó bá tọ́ ó lóun fọ orí ó lè tù ṣé kí ló kù sí wọ́n béèrè àbí àwọn fọ orí délẹ̀ àwọn àlè ifá yìí o àwọn àjòkó wá kì fún yín bàbá ìfanika kí yín o ìfanika sì yín pẹ̀lẹ́ nígbàgbé ríro ju lágbájá níbi tó tún wá sípò tó báyìí ọ̀pọ̀lọpọ̀ náà odù yìí gan àwọn bàbá wa kan tó ti ní online jẹ́ pé ìjọba aláwọ̀ bá dá odù kan fún yín tó ló ń dá òfún ògúdá fún yín ẹ̀rẹ̀ lọ ẹ̀rẹ̀ ní òfún ògúdá ẹ̀kọ́ sílẹ̀ ìyẹn lọ wá ìtumọ̀ òfún ògúdá ẹ̀ tún lè lọ wo òfún ògúdá ẹlòmíì lè kí lẹ́sẹ̀ méjì online ẹlòmíì tẹ̀sí lè kí òfún ògúdá kan lórí YouTube ẹ máa rí ifá ti easy ó ti lọ jù bẹ́ẹ̀ lọ babaláwo yẹn ti kí títẹ̀ fún yín ó lè mú tó bá kí fá fún wọn pé ẹ̀yin nǹkan tẹ́ bèrè sí yìí ní fá yìí sọ kò sí kò ń ṣe wíwẹ́jú ifá máa ṣàlàyé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí báyìí kò sẹ́ni tó lè gba yín nídìí ifá mọ́ bẹ́ẹ̀ni láyé torí tán bá dá wá fún yín mọ̀ pé o ọ̀sá lógbè tán ti lè sọ nǹkan tí ó dá ẹ ti kọ ọ̀sá lógbè yẹn sílẹ̀ tó bá kí fá yẹn tí ò bá yín lára mu ẹ lè pe babaláwo pé Mr. Benili o mo dábàá níbi kan o ọ̀sá lógbè ni ifá tán dá fún mi o màá ní ọ̀sá èṣù ifá dáadáa ni ọ̀rọ̀ tí màá kọ́kọ́ sọ tó yẹ kí babaláwo tòótọ́ ni ó dábàá fún yín nínú ọ̀rọ̀ mẹ́ta tí n bá sọ láti sọ méjì fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ mú èmi ni omi sọ pé mi ni babaláwo tòótọ́ o wọ́n sọ fún yín báyìí pé tí ẹ bá kí ojúlówó babaláwo tẹ̀ mọ́ ẹ ní babaláwo ni ọ̀rọ̀ tí babaláwo àkọ́kọ́ sọ fún yín yẹn kò sẹ́ni tó máa kí ọ̀sá lógbè tí ò ní kìlọ̀ bí èṣù tí ò ní kìlọ̀ bí àkàrà mẹ́fà ìfá tó mo pọ̀ sí rẹ́fẹ̀sì yìí kò sẹ́ni tó máa kí ọ̀sá lógbè tí ò ní kìlọ̀ bí ibi orí bíbọ àbọ̀rọ̀ mi yóò yé á dẹ̀ ní bó ṣe kì í bẹ̀ ká fi yé èèyàn pé orí bíbọ nǹkan bẹ́ẹ̀ á ti sọ fún yín pé ìfanikẹ́ kọ́kọ́ bọ orí náà ìfanikẹ́ sì bọ èṣù àbúkẹ́ bàtí mo pe ọ̀sá lógbè lẹ́ẹ̀kan mo ní ọ̀sá èṣù mo fi padà pé nìyẹn orúkọ mi tọ́ ọ̀sá lógbè tó ń jẹ́ nìyẹn àti fá bẹ́ẹ̀ lọ bí bá ti sọ wá ní àwa ní bàbá yẹn náà sọ bẹ́ẹ̀ bá dá odò ẹyọ kan tẹ́ ẹ mú lọ sọ́dọ̀ babaláwo 200 ní gbogbo àgbáyé ibì kan náà máa láàdì sí ọ̀rọ̀ kan náà máa sọ ẹlòmíì tí wọ́n lè fún yín ní extra o ọ̀rọ̀ tó ń sọ yóò yé yín bí babaláwo tó dá wá fún yín originally yẹn ó lè tọ́ kí fá ní ọ̀rọ̀ yóò tiẹ̀ gba bí orí bíbọ yẹn wá ìyẹn náà tún wà o pé ibi orí bíbọ yẹn kọ́ ni ọ̀rọ̀ yín gbà wá ó lè ní ibi kẹ́ẹ̀bọ èṣù yẹn kọ́ lọ́rọ̀ gbé lọ́wọ́lọ́wọ́ ifá ní Ṣàngó ni kẹ́ lọ bọ àbí Ògún ni kẹ́ lọ bọ lójú ifá yẹn ifá ló wá fi hàn bẹ̀rẹ̀ fún yín pé babaláwo lẹ́gbàá wọn ifá ní kò lẹ́bọ kò létùtù pé ìkìlọ̀ ifá yìí nìkan ni kẹ́ ẹ tẹ̀lé kẹ́ẹ̀dọ̀ lọ ní sùúrù ìyẹn náà tún wà o. àwọn ifá kan tún wà tí wọ́n á dá fún yàn tí wọ́n á ní kò lẹ́bọ kò létùtù bẹ́ẹ̀ lọ. kò bá jẹ́ pé ìdíwọ́ kan lèèyàn bá lọ bẹ̀. ó lè lóun fọre délẹ̀ pé ń ṣe ni kẹ́ẹ̀dọ̀ ní sùúrù lórí ọ̀rọ̀ òun kẹ́sì gbọ́ kìlọ̀ ifá tó máa ṣàlàyé solution yẹn fún yín láti inú kíkí ifá yẹn lásán á ní ìròyìn mi ẹbọ òní kàwárú á ní ọ̀rọ̀ òun ò lẹ́bọ ọ̀rọ̀ òun ò lé tutù ṣùgbọ́n personally o lè wọ́n lẹ́sọ̀ pókè kò wá tẹ̀ lẹ́bọ kò lé tutù ẹ tẹ̀ tún bá mi bẹ àwọn ìyá ẹlẹ́yẹ tó sọ lẹ́ẹ̀kan yẹn kí n lè rọ́nà lọ personal decision tiẹ̀ fúnra ẹni yẹn mo lè dá wá kí ifá fọre délẹ̀ fún mi lóṣù kò bá fọre jù bẹ́ẹ̀ lọ màá ní ifá mọ̀mọ́ kó fọre o ṣùgbọ́n ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń tì mí lẹ́yìn tó fi ń fọ́ èṣù ó ṣáà máa gbòòbù kan ó ní rárá òun pẹ́rẹ́ lòún gbà ókè kí n fún ẹ lóbi àtọ́tí ní bẹ́ẹ̀ ni personal decision ara mi nìyẹn mo dá bàbá ifá ń fọre kó fọre jù bẹ́ẹ̀ lọ ọdún fọ́ yẹn ṣáà ní jẹ ewúrẹ́ lóṣù yìí ni nọ́mọ̀ tẹ́lẹ̀ mo máa pe ewúrẹ́ bíi mẹ́ta mẹ́rin nílé mi personally pé à ń jóúnjẹ inú fún so personally bá pa ẹran fúnfá bá pa fún ọmọ mi ìyàwó mi lè ṣe kíní kan so on and so forth you know what I mean so personal decision tó wà ní àwọn babaláwo à ń ná owó ju àwọn èèyàn tó láwọn ọlọ́dẹ babaláwo lọ níbi ifá wa ọ̀nà normal every month à ń ná owó. ṣé wàá rí ẹ̀yin báyìí ṣe mọ̀ pé ẹ̀ kì í ṣe Nàìjíríà bíi gbogbo àwọn kinní yìí báyìí ṣe ń rí bí kò sí lọ́dọ̀ yín. ní UK ṣe ń ṣeré ni gbogbo ifá mi wà tẹ̀lé mi lọ UK mo kàn tí wọ́n wà ní UK mo lè má pa nǹkan ẹlẹ́jẹ̀ fún fámi for a very long time tí bá wá dáfá tí bá ní kí n bọ ifá pẹ̀lú ewúrẹ́ mo máa pe olúwo mi ní Nàìjíríà àbí any of my ọmọ awo àbí any of my senior colleague or junior colleague
wọ́n bá mi pa ewúrẹ́ yẹn sórí ifá tiwọn òkè ìpànrín kan ní gbogbo àwọn oṣù so tẹ́ bá nífá báyìí bẹ́ẹ̀ ṣe wà yìí tí n bá dá fún ní kí n bọ́fá mo lè pè yín kí ẹ bá mi bọ́fá yín nílé lọ́dọ̀ tí yín. ṣé tó bá ń bọ́fá yẹn wọ́n dárúkọ yín sí fa wọn. bẹ́ẹ̀ ni pé ifá ẹni tó wá dáfá lọ́dọ̀ yín nílé tẹ́ fẹ́ bọ́fá fún ṣé fà títí ẹ ni ìbí fà tèmi ni mo fẹ́ bọ́ fún so tẹ́ bá dáfá lọ́dọ̀ mi àti bá ní ifá ní kẹ́ ẹ lọ bọ pé ifá ní kẹ́ ẹ bọ bó jẹ́ pé ifá lẹ fẹ́ bọ yẹn òun ṣe ifá tí yín lẹ máa bọ lọ́jọ́ yẹn náà ó ti fẹ́ jẹ́ babaláwo ní ẹ̀rẹ̀ nífá ifá tèmi ni máa bọ a máa bọ a dẹ̀ máa orúkọ ẹ̀ sí pé Mr. ẹni báyìí ọmọ lágbára o torí ẹ̀ láti bọ bẹ́ẹ̀ ni ìwúrí ẹ̀ dẹ̀ máa gbà so òkè kan ní gbogbo àwọn sìn. tó bá ṣe é ṣe tó jẹ́ pé ẹ fẹ́ bọ Èṣù kọ́ tẹ̀lé. same way náà ni mọ̀tò bá pẹ́ nǹkan tó kọ́ pẹ́ẹ́rẹ́ bá ọtí dábẹ́ mi bọ fáyà bí kankan mọ̀ bọ́ ní UK tó pé wọn ò fún wa ní license láti slaughter ẹran. kò sí license láti slaughter ìyẹn personal rule Europe nìyẹn àwọn ọkọ bẹ́ẹ̀ so o gbọ́dọ̀ ní ẹni tó jẹ́ license tó jẹ́ bí abattoir license láti lè slaughter ẹran àwọn ọkọ táwa náà tún jà fún ni pé wọ́n tẹ̀lé fún wa láwọn chances ṣùgbọ́n àwọn tó ra àwọn Muslim náà gbogbo wọn tó kàn lọ àwọn ṣe léyà àwọn ṣe yídì yẹn wọn lè pẹ́ràn ìyọ́ náà pa wọn lè pẹ́ràn fúnra wọn o wọ́n máa lọ abattoir wọ́n máa lọ gba ẹran wọn lọ bó ní bá ṣe ń ṣe àwọn qualified people nìkan ló lè pa ẹran yẹn tó lè ní bóyá máa ṣe tó máa pa normally license yẹn àwọn government official dẹ̀ máa monitor wọn báyìí wọ́n mẹ́sọ̀ pé wọ́n kún wọ́n ṣe wọ́n kò wà contaminated kò sí tó gbogbo àṣẹ ibi rẹ̀ sì lè máa pa gbogbo ṣe wù yín wọn ò lè ṣe bẹ́ẹ̀ ní Europe ẹbẹ̀ lọ́wọ́ Muslim brother yín tó wà lọ́wọ́ tó kàn lè pe ẹran wálé wọ́n á pa lọ́wọ́ lójú níbo kò lè ṣe bẹ́ẹ̀ náà bí wọ́n dán rí ẹja odò tó ń wẹ̀ tí n bá fẹ́ rà ní store wọ́n máa pa fún mi kí n tó kó kúrò bẹ́ẹ̀ ni wọ́n ní kó fún mi láàyè lọlé. a jẹ́ pé ìgbà mi wà tí mo máa ń wò ní status yìí nípa a máa rí bí pẹ́pẹ́yẹ a máa rí gbá a máa ráwo ààyè tán ti lè mọ́ ṣeré nìyẹn. Nàìjíríà làwọn àwọn kan wọ̀nyẹn wà tí wọ́n wà Nàìjíríà làwọn pẹ́pẹ́yẹ yẹn wà ó lẹ́yẹ kan. mi ò sin anything bá wá sí Nàìjíríà wọ́n kí n bá wá sí Nàìjíríà wọ́n fún àná ní owó ẹ̀ lè pa anything àti sin ẹran gan-an ọlọ́run á fún yín ṣe o Amẹ́ríkà yìí tún wà easy ju àwọn Europe wọ̀nyẹn lọ no wájú Amẹ́ríkà ní ẹ̀sìn lè fi àwọn tó bá fẹ́ sin ẹran wọ́n máa tún máa monitor ẹ̀ bíi pé nǹkan bẹ́ẹ̀ ni òsì ẹja lásán tó ti gba abẹ́rẹ́ tó ti ṣe kíní kan dọ́tọ̀ àpọ̀mẹ̀ tó ló ní kíní kan èmi ò dẹ̀ fẹ́ kẹ́nìkan kan máa fún mi lọ́rùn pa so láti mi ò sí olóńgbò mi ò sí ajá mi ò ní kankan tó bó ṣe rí nìyẹn bàbá mi. bá a dà ní àfiṣe ìròyìn